jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́ ayérayé Ọlọ́run alágbára jùlọ, àjúbà rẹ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa ní àkókò yìí láti lè péjọ láti gbọ́ ọ̀rọ̀ rẹ. A gbà ládùúrà bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà, Jésù nínú àánú rẹ wá bá wa sọ̀rọ̀. Àmín. Àti olùgbọ́ àti olùsọ ọ̀rọ̀ rẹ jọ tún ayé wa ṣe. Àmín, Jésù. Fún wa ní oore ọ̀fẹ́ láti lè ṣe ìfẹ́ rẹ. Àmín. Àti lópin gbogbo lẹ́yìn ìrìnàjò wa láyé yìí, oore ọ̀fẹ́ láti lè bá ọ jọba, Ọlọ́run wá yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Olúwa Ọlọ́run ni mo kí wa káàbọ̀ sí àkókò ìtura yìí. Pàápàá jùlọ bí a ti ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbíyì tí wọ́n máa tòkọ ètò tòní. Lọ́dọ̀ mi níbí ní apá àlàáfíà mi, mo ní màmá wa Tóyìn aya Ọládìméjì akínkàbọ̀ sáàrin wa mà. Ẹ kú ilé sà. Bákan náà ní apá ọ̀tún mi níhìn mo ní bàbá wa àlùfáà Sunday Gbòrónkọ́lá. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé, ẹ kú iṣẹ́ Olúwa. Àwọn ọmọ Ọlọ́run ẹ já gbé Bíbélì wa níbikíbi tí a bá wà ká jọ máa bá ètò yìí lọ. A wà ní ẹ̀kọ́ 25 lónìí. Àkòrí tá ó pẹ̀kẹ́lù lónìí la pè ní oore ọ̀fẹ́ ìfifúnni. Bákan náà ẹ̀ka àkòrí tá ó máa gbéyẹ̀wò ní ìlànà ìfifúnni. Kókó ẹ̀kọ́ wa lónìí ni fífi ohun ìní ẹni fúnni. Fífi ohun ìní ẹni fúnni. Ibi kíkà wa ni Ìṣe àwọn Àpọ́stélì orí 4. A wò láti ẹsẹ̀ 2 dé ìparí, èyí tí màmá wa Tóyìn aya Ọládìméjì tí wọ́n bá wa kà. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan, kò sì sí ẹnìkan tí ó pe ohun kan ní ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn wà ní ìṣọ̀kan. Agbára ńlá ni àwọn àpọ́sítélì fi ń jẹ́rìí àjíǹde Jésù. Oore ọ̀fẹ́ púpọ̀ sì ń pọ̀ sí i lórí gbogbo wọn. Nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní, nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n, wọ́n sì mú owó tí wọ́n tà wọ́n wá. Wọ́n sì fi lélẹ̀ lí ẹsẹ̀ àwọn àpọ́stélì, wọ́n sì pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Àti Jósẹ́fù tí àti ọwọ́ àwọn àpọ́stélì sọ àpèlé rẹ̀ ní Bánábà, ìtumọ̀ èyí tí ó jẹ́ ọmọ ìtùnú, ẹ̀yà Léfì àti ará Kípérù. Ó ní ilẹ̀ kan, ó tà á, ó mú owó rẹ̀ wá, ó sì fi lélẹ̀ lé ẹsẹ̀ àwọn àpọ́stélì. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Èròǹgbà wa àkọ́kọ́ òun ni láti ṣe àfihàn ìgbé ayé ìfaraẹnijì ìfifúnni nínú ayé ìjọ àkọ́kọ́. A ó gbé yẹ̀wò yékéyéké. Bákan náà a ó pẹ̀kẹ́lù gẹ́gẹ́ bí èròǹgbà kejì láti ro ìjọ àkọ́kọ́ yìí láti ṣe àfihàn irú ìgbé ayé wọn. Ìfáàrà tí a bá wo bí tí a kà láìpẹ́ yìí, a ó rí pé ìjọ àkọ́kọ́ wọ́n wà ní ìṣọ̀kan tó bẹ̀ tó pé gbogbo ohun tí wọ́n ní wọ́n ṣe tọ̀wọ̀tọ̀wọ̀. Láàárín wọn a kò mọ olówó, a kò mọ tálákà. Ọlọ́run bùkún wọn lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé àlàáfíà ó jọba ó sì gbèrú láàárín wọn. Àwọn ọmọ Ọlọ́run, ipa méjì ni a lè pín ìgbé ayé ènìyàn sí. Ipa àkọ́kọ́ ó jẹ́ eléyìí tí ó mú ayé le kókókókó bí ojú ẹja. Ipa kejì òun ni irú ìgbé ayé tó fi ara ẹni jìn tàbí èyí tí kò mú ayé le kókó tí a rí inú ìjọ àkọ́kọ́ níbi tí a kà yìí ní Ìṣe àwọn Àpọ́stélì orí 4 láti ẹsẹ̀ 22. Síwájú sí ọ̀nà tí a lè fi mọ̀ ipa tí irúfẹ́ ènìyàn wà ní bí ó ṣe ń bójútó àwọn aláìní tó wà ní àyíká rẹ̀.
ká rántí ìtàn Lásárò àti ọlọ́rọ̀. Ọlọ́run bùkún lọ́rọ̀ ṣùgbọ́n àwọn tó wà láyìíká rẹ̀ wọ́n ṣaláìní ṣùgbọ́n kò rántí àwọn aláìní. Eléyìí ló fà á tóun pàápàá tó wá dé ọ̀run tó wá ń bẹ Lásárò wípé kó jọ̀wọ́ kó ṣe òun lóore, oore tó ṣe Lásárò nígbà tó wà láyé. Síwájú sí i, nígbà tí a bá rí àwọn tó kù díẹ̀ káàtó fún, kí ni ìhà tí a máa ń kọ sí irú àwọn èèyàn bẹ́ẹ̀? Bí ìgbé ayé rẹ bá jẹ́ tí ó rọrùn tó sì ń gbé nínú ọ̀pọ̀, tàbí tí ó ní ànító àti àníṣẹ́kù, ṣùgbọ́n tí o bá gbójú rẹ kúrò lára àwọn aláìní, ó túmọ̀ sí pé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ó jẹ́ tí a gbọ́dọ̀ fura sí, nítorí pé Pọ́ọ̀lù nínú lẹ́tà rẹ̀ sí Tímótíù arákùnrin rẹ̀, ó gbà á ní ìyànjú wípé kí ó rántí láti ro ti àwọn aláìní, pàápàá àwọn tó wà ní agboolé ìgbàgbọ́. Ó ní ká pèsè fún wọn. Tímótíù kínní orí 5 ẹsẹ̀ 8. Tó náà ọmọ Ọlọ́run, bí a ti lọ nínú ẹ̀kọ́ yìí, mò ń rọ̀ wá pàápàá ní àkókò tó le tó rọrùn lórílẹ̀-èdè ká má sọ kejì rẹ̀, ẹ jẹ́ ká ṣàánú, ká rántí àwọn aláìní tó wà ní àyíká wa gẹ́gẹ́ bí ìjọ àkọ́kọ́. Àwa tí a wà nílé tá bá fẹ́ fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa, a lè lo ojú òpó yìí tí ṣe 081-4719-4733 081-4719-4733. Ẹ já lọ sí àwọn ìbéèrè wa tá ó pẹ̀kẹ́lò lónìí. Máa tarí ìbéèrè àkọ́kọ́ sí màmá wa Tóyìn aya Ọládìméjì. Màmá, wọ́n ní ká jírò lórí àwọn ọ̀nà tí èèyàn lè gbà láti fi ohun ìní rẹ̀ fún ìmúgbòòrò àti ìtẹ̀síwájú ìjọ Ọlọ́run, pàápàá bí a ti inú àkọsílẹ̀ tí a kà ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 24. Ẹ bá wa dá sí mà. Ẹ ṣe àtọ́kùn. Ọ̀nà tí a lè gbà láti fi fúnni fún ìmúgbòòrò iṣẹ́ Olúwa láti tẹ̀síwájú ó pọ̀ jaburata. Ọ̀nà àkọ́kọ́ ni wípé tí èèyàn bá ní ilẹ̀ tàbí ilé tàbí ohun tí a fi ń ṣẹsẹ̀ rìn bíi mọ́tò, a lè yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run láti jẹ́ kí iṣẹ́ Olúwa kó mú gbòòrò. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì yẹn orí 4 ẹsẹ̀ 37, ó sọ fún wa pé ọkùnrin kan wà pé ó ní ilẹ̀ kan ṣoṣo, ó ní ó tà á, ó sì mú owó rẹ̀ wá fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpọ́stélì. Ilẹ̀ tí a ní, owó tí a ní, mọ́tò tí a ní, ọmọ tí a bí, kì í ṣe àwa ní, kì í ṣe agbára wa, Ọlọ́run ni ó fi fún wa. Ẹ jẹ́ ká fi fún Ọlọ́run fún iṣẹ́ Olúwa. Mo gbàdúrà pé Ọlọ́run á ràn wá lọ́wọ́, á fún wa ní oore ọ̀fẹ́ àti agbára láti lè fi fúnni àti fún àwọn aláìní ní àdúgbò wa ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣe pé a lè fohun ìní wa fún Ọlọ́run. Bàbá Lucas Moronkola, yàtọ̀ sí ohun ìní wa, kí lóhun ta tó lè fi fún Ọlọ́run pàápàá láti lè mú kí ìjọ Ọlọ́run kó gbòòrò sí? Ẹ ṣe àtọ́kùn. Àwọn ọ̀nà mìíràn tí a tún lè gbà láti fi ohun ìní wa sílẹ̀ fún ìmúgbòòrò àti ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run ni pípinnu rẹ̀ láti lọ́wọ́ sí iṣẹ́ tó máa ń lọ nínú ìjọ pẹ̀lú ohun ìní wa. Nígbà mìíràn ìjọ lè máa ṣe àtúnṣe nínú church pàápàá, tàbí kí ìjọ ní iṣẹ́ àkànṣe kan tó ń ṣe lọ́wọ́. Nígbà tí ènìyàn bá pinnu rẹ̀ nínú ọkàn rẹ̀ pé nínú iṣẹ́ yìí o mo fẹ́ lọ́wọ́ sí, tó sì pinnu rẹ̀ nínú ọkàn rẹ̀ láti fi owó tàbí ohun ìní rẹ̀ sílẹ̀, ìyẹn jẹ́ ọ̀nà kan tó ṣe gbòógì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé owó wa ohun ìní wa. Ìmíràn ni pé ríra àwọn ohun èlò tí ìjọ nílò
fún ìjọsìn nínú ilé Ọlọ́run bíi dùrù, bí ohun èlò orin, bí ìlù. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló mú kí iṣẹ́ ìṣe wa kó lárinrin, kó dùn. So bí ènìyàn bá pinnu lọ́kàn ara rẹ̀ láti ṣe àwọn nǹkan wọ̀nyí, ó ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ni. Mo sì mọ̀ pé Ọlọ́run kò lè gbàgbé irú ẹni bẹ́ẹ̀. Síwájú sí i, mo láti fi kún pé nígbà tí èèyàn bá pinnu rẹ̀ wípé òun fẹ́ ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, kó ṣe pẹ̀lú ọkàn kan, kó ṣe pẹ̀lú ọkàn tó múra tán láti jẹ́rìí sí ìmúgbòòrò sí bóyá iṣẹ́ rẹ̀ tàbí òwò rẹ̀ níwájú Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ìbùkún rẹ̀ yóò sì máa lékún sí ni níwájú Ọlọ́run atọ́kùn. ẹ ṣé. Láfikún, mo ní oore ọ̀fẹ́ láti wà ní ìjọ kan tó yẹ pé gbogbo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ nígbà tá à ń kọ́ ilé Ọlọ́run yìí, lágbájá wá, eléyìí mo fẹ́ ṣe, ẹ má dárúkọ mi o, eléyìí náà wá, a ní báyìí. Mo dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó pé ọ̀kan nínú àwọn ènìyàn tó wà ní ìjọ náà tó dẹ̀ tó fi mọ́tò rẹ̀ tó ń gùn tó lóun fẹ́ tà á fún iṣẹ́ Ọlọ́run. Ohunkóhun tá a bá ṣe fún Ọlọ́run mọ bóun ṣe máa ń san ẹ̀dá padà. Mo gbà ládàá gbáyé fi ohun ìní wa àti ayé wa tó ṣe pàtàkì jùlọ fún Ọlọ́run. Olúwa yóò máa yà wá lẹ́nu. Àmín. Ẹ já lọ sí ìbéèrè kejì. Bàbá, màá kọ́ béèrè ilé lọ́wọ́ yín. Ó ní báwo ni ó ti lè ṣàlàyé ìwà àwọn tí wọ́n ń fi ẹ̀tàn, ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí tàbí ìfipámú àwọn ènìyàn fi àwọn ohun ìní wọn sílẹ̀ fún Ọlọ́run? A lè ṣàlàyé àwọn òjíṣẹ́ Ọlọ́run tàbí ajíhìnrere tí wọ́n ń fi ipá tàbí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí mú kí àwọn ènìyàn yọ̀ǹda òníyàn fún iṣẹ́ Ọlọ́run bíi àwọn ẹni tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Tí a bá wo inú ìwé Kọ́ríńtì orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún, a lè sáré kà á ẹsẹ̀ ìkẹtà. Nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń bá ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, ṣùgbọ́n bíi nípa òtítọ́ inú, ṣùgbọ́n bíi láti ọ̀dọ̀ Ọlọ́run wá, níwájú Ọlọ́run ni àwa ti ń sọ̀rọ̀ nínú Kristi. Bó ṣe rí nìyẹn o. Àwọn tó Paul apostoli ó fi ara wọn wé àwọn tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n dì mú. Kò sí ẹ̀tàn nínú iṣẹ́ ìhìnrere wọn. Lóde òní àti rí nínú ìpéjọpọ̀ mìíràn tàbí nínú ìsọjí mìíràn, wọ́n á kó mi wá, wọ́n á ní káwọn èèyàn máa ra tátẹ̀tì omi ní 100 naira. Wọ́n lè kó àǹkáṣífù wá, oríṣiríṣi nǹkan báwọn yẹn. Ìfipámú àwọn ènìyàn sí Ọlọ́run ni, nítorí pé wọn ò jinlẹ̀ nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan mìíràn tún lè fi wé wọn, àwọn tí wọn kò kọ ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀. Ohun ìkọ̀kọ̀ tó ní ìtìjú. Ṣé ẹ mọ̀ pé ẹ̀tàn ohun ìkọ̀kọ̀ ló jẹ́, ó sì ní ìtìjú. Tí ajere ẹ̀tàn bá sí mọ́ ẹlẹ́tàn lójú, ìtìjú náà ni ó já sí. Wọ́n ní bí ẹni tá a bá ń purọ́ fún tí ó bá mọ̀, ẹni tí ń purọ́ ọmọ pé irọ́ ló ń pa. Bàbá, a kò lè sọ pé àwọn tó ń ṣe léyìí ká pọ̀ wọ́n ní ọ̀tá Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run, ẹ ṣé. Bọ́lẹ̀ pé àwọn èèyàn fojú ń wò wọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni. Wọ́n ọ̀tá Ọlọ́run ni wọ́n. Ẹ ṣé. Màmá Tóyìn aya Ọládìméjì, báyà ẹ tún ní àfikún gẹ́gẹ́ bí ohun tí bàbá ti sọ. Bẹ́ẹ̀ ni atọ́kùn. Ohun tí èmi àfikún ọ̀rọ̀ tí bàbá wa Lucas ti sọ ni wípé a tilẹ̀ máa ń lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìsọjí tàbí ilé ìjọ mìíràn tí wọ́n á pe ìpè wípé èèyàn 5 àkọ́kọ́ tó bá fẹ́ kí Ọlọ́run kó bùkún láàrin wákàtí 2 sí ìsinyìí kó wá mú bíi mílíọ̀nù kọ̀ọ̀kan jáde. Ṣé àwọn yòókù tí kò jáde yẹn, ṣé Ọlọ́run kò ní bùkún wọn ni? A kò gbọ́dọ̀ máa fi ipá béèrè owó lọ́wọ́ àwọn èèyàn fún iṣẹ́ Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tó tinú wa wá. Nínú àwọn tán ní kó mú mílíọ̀nù kan, ẹlòmíì lè lágbára àti fi mílíọ̀nù 5 sílẹ̀ tó bá jẹ́ pé ó tinú ọkàn rẹ̀ wá. So a kò gbọ́dọ̀ máa fi ipá tàbí agídí tàbí agbára káká gba owó fún iṣẹ́ Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ àtinúwá gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn àpọ́stélì ṣe ní inú ìwé àpọ́stélì. Ẹ ṣé atọ́kùn. Àwọn ará ilé,
àwa ìránṣẹ́ Ọlọ́run tàbí àwọn onígbàgbọ́ tí à ń gbọ́ níbi tí a wà yìí, ohun tí wọ́n ń pè àkíyèsí wa ni pé ohunkóhun tí a bá fẹ́ fi sílẹ̀ fún Ọlọ́run, pàápàá àwa ìránṣẹ́ Ọlọ́run, ká má fi ipá gbà á lọ́wọ́ àwọn ènìyàn. Ohun tó ń nílò ni pé ká bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n kán wá rò láti inú ọkàn wọn láti fohun tó dára fún Ọlọ́run. Mo gbà ládùúrà a ò ní jẹ̀bi lórúkọ Kristi. àmín lórúkọ Jésù. Ìbéèrè kẹta máa ta rẹ̀ sọ́dọ̀ yín màmá wa. Wọ́n ní bí ẹnìkan bá máa fi ohun ìní rẹ̀ sílẹ̀ fún iṣẹ́ Ọlọ́run, báwo ni ó ti lè ṣe é láti rí wípé ìfifúnni rẹ̀ ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Olúwa? Torí pé ó fẹ́ jẹ́ pé kì í ṣe gbogbo ìfifúnni ló ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni atọ́kùn. ẹ ṣé sà. tí a bá fẹ́ fi fún Olúwa, yálà ohun ìní wa ni tàbí àkókò wa ni tàbí iṣẹ́ wa ni, a kò gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìkanra tàbí ìrojúkókó. A gbọ́dọ̀ ṣe é pẹ̀lú inú dídùn láti ọkàn wá. Mo fẹ́ fi ẹbọ tí Ébẹ́lì àti Kéènì rú sí Ọlọ́run ṣe àpèjúwe. A rí wípé Bíbélì sọ fún wa wípé Ébẹ́lì ó mú ẹran tó sanra nínú agbo ẹran rẹ̀, ó fi rúbọ sí Ọlọ́run. Ṣùgbọ́n a rí Kéènì, ó mú lára èso oko èyí tí kò jọjú, èyí tí kò dára, ó fi rúbọ sí Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé ẹbọ Ébẹ́lì òórùn dídùn ló mú tọ Ọlọ́run lọ. Ọlọ́run tẹ́wọ́ gba ẹbọ Ébẹ́lì, ṣùgbọ́n ẹbọ Kéènì òun ni Ọlọ́run dà sí láyà. Ohun gbogbo tí a bá fẹ́ fi sílẹ̀ nínú Ọlọ́run, ká jẹ́ ohun tó ti ọkàn wa wá pẹ̀lú inú dídùn ni ká fi sílẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Bàbá Lucas, ṣe ní àfikún? Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkeje sọ pé kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti pinnu lé ọkàn rẹ̀, kì í ṣe àròjúṣe tàbí àfẹkúnṣe tàbí ti àìgbọ́dọ̀ má ṣe, nítorí Olúwa fẹ́ onínú dídùn ọlọ́rẹ̀. Tí a bá wo ibi tá a kà yìí dáadáa, a rí i pé ọrẹ tí inú Ọlọ́run dùn sí onílé tí a bá ṣe tọkàntọkàn, tá a sì fi inú kan ṣe, tá a ṣe ní ìbámu pẹ̀lú ète àti èròǹgbà Ọlọ́run fún ìgbé ayé kìrìsìtẹ́nì tòótọ́. Nítorí pé ntọ́lọ́run fẹ́ kí kìrìsìtẹ́nì tòótọ́ kó ṣe òun náà ni pé tó bá fẹ́, kì í ṣe fún Ọlọ́run nìkan, tó bá fẹ́ fún ènìyàn ní nǹkan gan tó jẹ́ alájọgbé rẹ̀, ó gbọ́dọ̀ ṣe láti inú ọkàn tí ó mọ́ àti ọkàn tí ó ṣetán láti yọ̀ǹda fún ènìyàn. Ẹni kí ó ṣe pẹ̀lú inú dídùn lọ́rọ̀ kan. Àwọn ará ilé, ohunkóhun tí a bá ń ṣe fún ọmọ ẹnìkejì wa tàbí fún Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú inú dídùn. Kì í ṣe wípé jágbà kó jẹ́ kí n sinmi, gbà má jẹ́ n kú, pé irú nǹkan bẹ́ẹ̀ kò ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn tàbí lọ́dọ̀ Ọlọ́run. Ó lè gbọ́n èèyàn lè gbà lọ́wọ́ àti lọ́dọ̀ Ọlọ́run pé kí ni o kò ní ìtẹ́wọ́gbà. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ já tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìbéèrè kẹrin. Bàbá ẹ jẹ́ n béèrè kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Dárúkọ díẹ̀ nínú àwọn ìbùkún ètò rọ̀ mọ́ fífún ohun ìní ẹni fún iṣẹ́ Ọlọ́run. Àwọn ìbùkún. Ẹ ṣé atọ́kùn. Ìbùkún tí ó rọ̀ mọ́ fífún ohun ìní ẹni bọ̀wọ̀ fún Ọlọ́run ó mà pọ̀ o. Lọ́nà kínní, ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ yóò ní ànító ohun gbogbo. Ànító ohun gbogbo. Yóò ní ànító ohun gbogbo, bẹ̀rẹ̀ látòrí àlàáfíà. Àlàáfíà. Nínú àgọ́ ara rẹ̀ pàápàá yóò ní àlàáfíà. Wọ́n dẹ̀ sọ pé àlàáfíà ni ogun ọrọ̀. Ó ń lo ogun ọrọ̀. Nígbà tó bá ní àlàáfíà nínú omi ara, nínú ẹ̀jẹ̀ ara tán, yóò tún wá ní ìbùkún Ọlọ́run yóò máa bí sí fún ni. Ìbùkún Ọlọ́run ní gbogbo ìbùkún tí Ọlọ́run ṣèlérí fún àwọn tó bá ran àwọn aláìní lọ́wọ́ ni yóò jẹ́ tiẹ̀. Torí pé nínú rẹ̀ òun náà ni ìbùkún tí yóò rí lórí iṣẹ́ ọwọ́ rẹ̀, ìbùkún tí yóò rí nínú ìdáwọ́lé rẹ̀ gbogbo, ìbùkún tí yóò rí nínú àwọn ohun tí ó jẹ́ pé ó rọ̀gbà yí káàkiri. Àwọn ọmọ rẹ̀ alábùkún fún ni wọ́n jẹ́, nítorí pé òun náà sáà ti lawọ́,
ó ti fọ́n káàkiri ó ti fún àwọn ènìyàn nítorí náà àwọn ènìyàn wọ́n á bẹ̀rẹ̀ á kàn máa rí oríṣiríṣi oore àwọn ọmọ rẹ̀ ó kàn máa rí oríṣiríṣi àánú gbà ní. Màmá wa bẹ́ẹ̀kẹ́ náà fi kan lára àwọn ìbùkún tó wà lórí rẹ̀. ẹ ṣe àtọkùn mo máa mú wa lọ sínú ìwé àwọn ọba kìíní orí 17 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí ìparí. A rí ìtàn obìnrin opó Sáréfátì àti Èlíjà nígbà tí ó ṣe àlejò tí Èlíṣà sọ fún wípé kó kọ́kọ́ ṣe oúnjẹ fún òun náà. Ó ní arákùnrin Ọlọ́run kó ló bó òróró díẹ̀ ló kù ní àti ìyẹ̀fun díẹ̀ ó ní kọ́kọ́ lọ ṣe tèmi ná. Opó yìí ó ṣe oúnjẹ fún ìránṣẹ́ Ọlọ́run jẹun títí tí ìyàn náà fi kúrò tójò fi rọ̀ oúnjẹ ò dá nílé opó yìí. Ọlọ́run tún yọ̀ǹda àlàáfíà àti ẹ̀mí gígùn fún ọmọ opó yìí nítorí tó ṣe ìtọ́jú ìránṣẹ́ Ọlọ́run torí pé ó fi fún ni. Ọmọ ẹ̀ ṣàìsàn ó fẹ́rẹ̀ dojú ikú. Èlíjà wá sọ fún Ọlọ́run pé Olúwa ó wá yọ̀ǹda kí ọmọbìnrin opó yìí kí ó kú bí. Ó gbàdúrà sí Ọlọ́run. Bíbélì sọ fún wa pé Ọlọ́run gbọ́ Èlíjà ó sì dá ọmọ náà padà sí alààyè. Nígbà tá a bá ń fi fún Ọlọ́run tọkàntọkàn yálà fún àwọn aláìní ládùúgbò wa ni tàbí fún iṣẹ́ Olúwa a ó rí àlàáfíà ẹ̀mí gígùn àtìlẹ̀ rí ó tiẹ̀ máa sọ pé òkè ni ọwọ́ afúnni máa ń gbé. Gbogbo ìgbà tí a bá ń fi fún ni àwa pàápàá a kò ní ó ṣaláìní ohun tó dára lórúkọ Jésù. Àmín. Àwọn ará ilé wọ́n ní òkè ni ọwọ́ afúnni ni ó máa ń gbé. Ọ̀rọ̀ ìparí ará nínú Olúwa nígbàtí a bá mọ bí a ti ń ṣírò àwọn ọ̀nà tí kò lóǹkà tí Ọlọ́run fi ń bùkún wa ètí ó máa ń jẹ́ kí ayé kó dùn mọ́ wa ó dẹ̀ dùn ún gbé fún wa. Èyí ó máa ń fi hàn bí ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run olùpèsè tí òdiwọ̀n rẹ̀ tí kò lábàwọ́n tàbí tí kò ní àfiwé. Eléyìí tó dára tó sì máa mú àìní kúrò nínú ayé ènìyàn àti kúrò nínú ìjọ. Nítorí náà mò ń rọ̀ wá nípa ìláwọ́sí wa. Ẹ jẹ́ á rántí àwọn aláìní pàápàá láàkókò yìí. Fífohun ìní ẹni jìn fún ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run ó jẹ́ tí a lànà rẹ̀ nínú Bíbélì tí ó sì máa ń fa ìbùkún tàbí èrè àtòkèwá sórí àwọn tó ń ṣe. Àdúrà mi ni pé ìbùkún Ọlọ́run tí mú ní là láì fi làálàá kún yóò jẹ́ ìpín mi àti tẹ̀yin lórúkọ ńlá Jésù. Àmín Jésù. Ẹ já lọ sí ẹsẹ̀ àkọsórí wa Iṣẹ́ Àpọ́stélì orí 4 káwọ ẹsẹ̀ 24 àti 25. Nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá wọ́n sì fi lélẹ̀ lé ẹsẹ̀ àwọn àpọ́stélì wọ́n sì pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Ẹ jájọ ká o. Nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá wọ́n sì fi lélẹ̀ lé ẹsẹ̀ àwọn àpọ́stélì wọ́n sì pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí. Ọ̀rọ̀ la gbọ́ yẹn o. Oore ọ̀fẹ́ láti ṣe léyìí láti rántí àwọn aláìní láwùjọ wa Olúwa yóò fi fún wa lẹ́ẹ̀kan sí. Àmín. Lẹ́ẹ̀kan tá bá ní ìbéèrè tàbí àtẹ̀ránṣẹ́ a lè lo ojú òpó yìí 081 4719 4733 lẹ́ẹ̀kan sí 081 4719 4733. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí a níyè. Bọ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa the Reverend Sunday Lucas Moronkola wípé kó ohun látàárọ̀ bàbá. Ẹ ṣé. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Tóyìn aya Ọládìméjì wípé ẹ kó ohun látàárọ̀. Ẹ ṣé atọ́kùn ẹ kú iṣẹ́ Olúwa. Mo dẹ̀ nígbàgbọ́ pé tá bá pè ní ìgbà mìíràn ẹ ó tún jẹ́ wa. Bẹ́ẹ̀ ni Orúkọ sà. Jésù. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ wa ẹnjìnìà Ọdún tí wọ́n bá wa ń gbé sókè tí wọ́n bá wa ń gbé sísàlẹ̀. Àdúrà mi ni pé gbogbo wa iṣẹ́ ìránṣẹ́ yìí
a ó ṣèdílé ológo. àmín. Orúkọ tèmi kò yí padà, Venerable Adéyẹmí Ògúnbíyìní. Títà fi pàdé ní ọjọ́ mẹ́jọ tàbí ní ìgbà mìíràn mo sọ wípé àlàáfíà fún wa, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ fún ọ̀rẹ́ tí a ti gbọ́. O ṣé Jésù. A dúpẹ́ nítorí pé wọ́n ní Ọlọ́run ìbùkún tó tó pé ká fohùn ìní wa bọ̀wọ̀ fún ìwọ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ nítorí pé o ti kọ́ wa lónìí wípé ohunkóhun tá a bá ṣe èrè wà fún. À ń gbà ládùúrà oore ọ̀fẹ́ láti fara wa jìn àti àwọn ohun ìní wa fún iṣẹ́ rẹ lákòókò yìí Olúwa wá fi fún wa. Àmín. Oore ọ̀fẹ́ tàbí rántí àwọn aláìní pàápàá láwùjọ wa ní àkókò yìí Olúwa wá fi fún wa. Àmín. Ju gbogbo rẹ̀ lọ nígbà tá a bá ń fi fún wọn Ọlọ́run, ìbùkún tó máa ń tẹ̀lé jó jẹ́ àjẹmọ́nú fún wa. Àmín Jésù. Àti ní pàtàkì jùlọ ìrìn àjò wa láyé yìí má jẹ́ ó burú mọ́ wa. Àmín Jésù. Ní ìjọba ìjà lè bá jọba. Àmín. Tó yí tá a fi gbàgbọ́ béèrè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.